gòbè 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 ọ̀rọ̀ tá à ń wí mà ti di gbàsgbòs. Lizzy Anjorin ti jáde tán lórí ọ̀rọ̀ Fọlá Tinubu ẹni tó jẹ́ ìyàwó ọkọ rẹ̀ tẹ́lẹ̀ àti Àrẹ̀mú Àfọláyàn lórí oyún tó wà ńlẹ̀ yìí. Ẹ wò, Fọlá náà ti react lẹ́yìn ìgbà tí Gistlover gbé àṣírí ńlá jáde pé ó ti lóyún fún Àrẹ̀mú Àfọláyàn. Bákan náà Lizzy Anjorin náà ti sọ òkò ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ ní agbára. Ẹ sá farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé, ẹ jókòó lé nǹkan tàbí ẹ wá nǹkan jókòó lé kí n yànnàná ẹ̀ fún yín. Kí n tó mú ọ̀rọ̀ tí Lizzy sọ wá torí pé ọ̀rọ̀ tí Lizzy sọ ní agbára. Ní kọ̀kọ́ mú ohun tí Fọlá sọ lórí ìkànnì ayélujára, ní kọ̀kọ́ mú reaction tí ẹ wá lẹ́yìn ìgbà tí Gistlover tú àṣírí pé oyún tó wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá lóyún kan wà nú ẹ̀ pé Àrẹ̀mú Àfọláyàn ló lóyún náà. Ṣùgbọ́n Lizzy Anjorin sọ àṣírí tó wà ńbẹ̀. Ẹ má lọ bí kankan o. Lẹ́yìn ìgbà tí Gistlover tó fi síkànnì ayélujára, Fọlá lọ síkànnì ayélujára rẹ̀ ó wá fi fọ́nrán kan síbẹ̀. Irú fọ́nrán wo ló fi síbẹ̀? Ẹ jẹ́ a jọ wò ó. Ó forin náìsì sí i, ó ní everyday ọlọ́jọ́ ń kájọ́, everyday ká ṣiṣẹ́ bí ẹrú ìyẹn ò dá nǹkan kan, everyday èkùrọ́ lálábàákú èèwọ̀ èmi àti ẹ. Ó ní èkùrọ́ lálábàákú ẹ̀wà. Ṣé èkùrọ́ lálábàákú ẹ̀wà òun àti Àrẹ̀mú Àfọláyàn ló ń sọ ni? Àbẹ́kùrọ́ lálábàákú ẹ̀wà òun àti ẹnjìníà Lawal eléyìí tí wọ́n lòun náà tún ń bẹ̀bẹ̀ padà lẹ́yìn ìgbà tó ti wà lọ́dọ̀ Lizzy Anjorin. Ẹ wò, ẹja wa máa lọ ibi tá à ń lọ gangan. Kí ni Lizzy Anjorin sọ? Gbogbo yín náà lẹ́dẹ̀ mọ̀ pé gbogbo èèyàn ti ń wò yí pé kí ni Ìyábọ̀ Òjó fẹ́ sọ? Torí wípé Ìyábọ̀ Òjó òun náà wà láàrin Lizzy Anjorin àti Fọlá Tinubu. Gbogbo yín náà lẹ mọ̀ pé lẹ́yìn ìgbà tí Fọlá Tinubu kúrò lọ́dọ̀ Mr. Lawal, ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó òun ló fi ṣe godmother. Òun ló ń train ẹ̀, òun ló sì gbé lọ, òun ló lọ mọ bí wọ́n ṣe lọ mú kúrò ní police station. Òun ló mọ bí wọ́n ṣe dáwó fún un lẹ́yìn ìgbà náà. Àṣírí tí Lizzy wá tú. Ẹ jẹ́ n kọ́kọ́ ka àwọn nǹkan tó fi síkànnì ayélujára kí n tó wá sọ àwọn nǹkan tó sọ. Ẹ jẹ́ àjọ kan tó sọ síkànnì ayélujára. Ọ̀rọ̀ náà ń bọ̀ látòkè. Ìgbà tó débi Ìyábọ̀ Òjó, Lizzy ní if Ìyábọ̀ Òjó drag me, ṣẹ́ẹ̀rí tí Ìyábọ̀ Òjó bá lọ wá fún mi, my children tabọ́mọ̀ mi or my husband tàbí tó bá lọ wá fọ́kọ mi èyàn engineer Lawal into a Gistlover nonsense fún gbogbo rádaràda Gistlover tó ń ṣe yẹn. No more time this year. Kò sáàyè fún gbogbo rédèrèdè lọ́dún yìí. I swear I will drop another bomb shot. Ó ní tó bá lọ ṣe yẹn n tí màá filẹ̀ agbára rẹ̀ ò ní ká. From the hundreds of pieces of evidence we already have against this. Ó ní evidence pọ̀nlẹ̀ bí iyẹ̀pẹ̀. Ó ní tó bá lọ wá lásán evidence ó yàpá. Ó ní let me shock everybody again. Ẹ jẹ́ n wá shock yín in tẹ́ẹ̀mọ̀. None of these children Ìyábọ̀ Òjó and Fọlá were using to beg for donation. Ó ní sẹ́rí gbogbo ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí Ìyábọ̀ Òjó àti Fọlá tí wọ́n fi ń gba owó online nígbà náà back then actually belong to my husband. Ó ní gbogbo wọn ìkankan ìṣètọkọ ọ̀hún bẹ́ẹ̀. The birth certificates are now out there for everyone to see under this post. Ó tag àwọn birth certificate kan síbẹ̀ káwọn èèyàn fi lè confam pé àwọn ọmọ náà kì í ṣe tọkọ ọ̀hún èèyàn Mr. Lawal. If you doubt it, ó ní ẹni tó bá wá wò pé irọ́ lòun pa, go and verify at the ministry yourself. Ẹ̀yin náà lọ sí ministry kẹ́ ẹ lọ rí ń bẹ́ẹ̀. Ẹ jẹ́ tún wá wo ohun tó kọ nípa Àrẹ̀mú Àfọláyàn nípa oyún, ọ̀rọ̀ oyún tó wà ńlẹ̀ yìí. Ọ̀yá ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Lizzy Anjorin ní whatever happen with Àrẹ̀mú is not my headache. Ṣé ẹ rí n tó ṣẹlẹ̀ pẹ̀lú Àrẹ̀mú àti Fọlá kì í ṣe ọ̀rọ̀ kò tiẹ̀ kàn mí rárá. But that video of Fọlá in the bed, ṣé ẹ wá rí fídíò Fọlá eléyìí tó fi wà lórí bẹ́ẹ̀dì? It was shot 2 years ago. Ọdún méjì sẹ́yìn ni Monday morning lọ́jọ́ Ajé when she checked into a hotel with Ìyábọ̀ Òjó. Ṣé ẹ rí gbà yẹn òun àti Ìyábọ̀ Òjó ni wọ́n jọ wà ní hòtẹ́ẹ̀lì right after their threesome session. Eléyìí lágbára o, ẹ̀yin náà ti mọ̀ tó sọ.
why they decide to throw Aremu under the bus. Ìdí tí wọ́n fi wá wò pé káwọn ò mú ọ̀rọ̀ Aremu mọ́ olóhùn ò tí mọ̀, probably because of the car they collected from him. Bóyá ńgbà tí wọ́n lọ yá mọ́tò lọ́wọ́ ẹ̀ tí wọn ò rówó san, wọ́n wò pé ó ṣeé ṣe káwọn náà tún ṣe kíni o kí àwọn ò tún mú ọ̀rọ̀ ẹ̀ mọ́, and refuse to pay the balance tó yẹ pé wọn ò rówó san. Ìyábọ̀ got every single video straight from Fọlá. Oníṣẹ́ rí gbogbo fídíò tẹ́ wò lọ́dọ̀ Gistlover yẹn, ó ní Ìyábọ̀ Òjó ló wà lábẹ́ rẹ̀, ọ̀dọ̀ Fọlá ló ti gbà á, and somehow they all landed on Gistlover. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé òun sọ lẹ́nu ẹ̀ pé Gistlover ni Ìyábọ̀ Òjó, Ìyábọ̀ Òjó ni Gistlover. She plays all this manipulative game. Oníṣẹ́ rí gbogbo ohun tí wọ́n ń ṣe òun manipulation ni, kì í sí nǹkan kan bẹ́ẹ̀ èèyàn eléyìí tó sọ. Mo tún bọ̀ ẹ má wọ̀rí ẹ ṣá farabalẹ̀. Ó ní acting like it's not Gistlover. Oníṣẹ́ rí gbogbo ohun tí ẹ ń sọ lórí Gistlover. Ó fẹ́ paint ẹ̀ ká fi mọ̀ pé bóyá Ìyábọ̀ Òjó kọ́ ló ní Gistlover. Sẹ́yìn bá lè lọ try to look innocent pé kí Ìyábọ̀ Òjó kò náà wá káwọn èèyàn máa wò pé ẹ jẹ́ mọ̀ pé níbi tí post yẹn dé ó sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó níbi post náà. Ó ní kí gbogbo wa lè bá máa picture ẹ̀ pé Ìyábọ̀ Òjó kọ́ ni Gistlover. Ó wá fi fídíò kan síkànnì ayélujára níbi tó ti ṣàlàyé. Ó ní tẹ́ ẹ bá wo fídíò Àrẹ̀mú Afọláyan, ibi tó ti wà lórí fídíò kọ pẹ̀lú Fọlá, ó ní ẹ̀rí pójú rẹ̀ ò rẹ́rìn. Ó ṣeé ṣe kó jẹ́ pé wọn ò jọ sí ní táàmù pé wọ́n jọ ń fẹ́ra, pé tó bẹ́ẹ̀ pé wọ́n ń fẹ́ra ni ó yẹ kó máa rẹ́rìn. Ṣùgbọ́n mi tí wọ́n á wò pé ẹ wo fídíò eléyìí tí wọ́n ti wà níbi pàtí, ṣẹ́rin tí Lizzy Anjorin sọ àwọn ọ̀rọ̀ kan tó make sense, ó sì sọ àwọn ọ̀rọ̀ kan tátùn máa wò pé ǹjẹ́ ó lè rí bẹ́ẹ̀ sá. Ó sọ ń bẹ̀, ó ní kò ṣeé ṣe kó wá jẹ́ pé Àrẹ̀mú Afọláyan ní ó mọ bárú Fọlá sọ pé kó má ṣẹ́yìn fóun. Ó ní òun ò rò pé ó ní irọ́ gbáà ni, torí pé tí a bá wo Àrẹ̀mú Afọláyan dáadáa pé ìyàwó mélòó ló wà lọ́ọ̀dẹ̀ rẹ̀, pé òun gáàsì ti sọ́nà àwọn fídíò kan pé bí àwọn mọ́mì ló máa ń like láti gbé, pé irú rẹ̀ ò lè máa tẹ̀lé obìnrin tí ò lè máa fún lówó. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Gistlover náà sọ ń bẹ̀ pé Àrẹ̀mú Afọláyan kì í tẹ́wó ṣùgbọ́n máa ń tẹ̀kànlẹ̀ dáadáa. Ẹ wá tún já wo ohun tó sọ. Ó ní gbogbo ohun tí Gistlover sọ pé ọkàn fi manipulate ni láti wò pé bóyá ká fi máa wò pé Ìyábọ̀ Òjó kọ́ ni Gistlover. Èwo lẹ́yìn support ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ̀yin tèmi ìníwó ẹ̀yin tí kí lè ro tiyín lórí eléyìí. Ẹ jẹ́ mọ̀ pé iṣu Ọlọ́run ni kò ṣeé dọ́bò. Tó bá tó àsìkò táṣìírí ó tú, àmọ́ yìí pé kìnní náà ó yọ síta bọ̀m̀bọ̀ tí gbogbo ayé ò rí pé ṣé lóòótọ́ ni Fọlá lóyún àbírọ́ ni Gistlover ń pa. Ẹ wo mo tún mú mi bọ̀ wá fún yín.